Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Ìtàn nípa ògbóǹtarìgì ògbónágbòǹgbò tó ń dátọ́ lẹ́nu ìgbín tó jẹ́ agbẹjọ́rò tó tún jẹ́ olóṣèlú olóyè Bode Thomas tó ṣe bẹ́ẹ̀ tí ó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì tún gbà wò bọ̀. Olóyè Bode Thomas yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti kábíyèsí Alaafin Ọ̀yọ́ Ọba Adeyemi kejì. Ẹ dúró ná, kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin olóyè Bode Thomas àti kábíyèsí Alaafin Ọ̀yọ́ Ọba Adeyemi kejì? Irú ènìyàn wo ni olóyè Bode Thomas? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí olóyè Bode Thomas tó fi di pé ó ń yájú sí kábíyèsí Ọba Alaafin Adeyemi kejì? Kí ni ìgbẹ̀yìn ayé Bode Thomas? Àti pé ọdún wo gan ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀? Ọdún wo, oṣù wo, ọjọ́ wo? Àwọn ìbéèrè yìí la ti ṣe ìwádìí lé lórí tí a sì ti ṣe àkójọpọ̀ àbọ̀wádìí wa ká lè mú wá fún yín. Gbogbo ẹ̀ náà dẹ̀ ni a ṣàlàyé nínú fídíò yìí. Ṣùgbọ́n kí a tó tẹnubọ àtúpalẹ̀ ìtàn yìí, ẹ jẹ́ kí n máa rán yín létí kí ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì yìí. Pàápàá jùlọ ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ wo ìkànnì wa yìí, ìyẹn Otasansan rédíò TV. Ẹ bá ní subscribe sí ìkànnì yìí kí ẹ sì tan notification bell yín, ìyẹn aago rán mi létí, kí ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè. Ẹ jẹ́ kí a kọ́kọ́ sọ nípa olóyè Bode Thomas ká lè mọ irú èèyàn tí Bode Thomas gan jẹ́ ṣáájú kí ìṣẹ̀lẹ̀ yìí kó tó ṣẹlẹ̀. Ká tó sọ ohun tó ṣẹlẹ̀ láàrin ọkùnrin agbẹjọ́rò yìí àti kábíyèsí Alaafin Ọ̀yọ́ Ọba Adeyemi kejì. Agbẹjọ́rò tó gbó lẹ́nu òun ni olóyè Bode Thomas. Ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu ọkùnrin yìí, kò sì ṣeé fọwọ́rọ́ sẹ́yìn láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ agbẹjọ́rò nígbà náà. Kò pọ̀ nínú àwọn ẹjọ́ tí Bode Thomas tó máa ń kojú nílé ẹjọ́ tí kìí borí rẹ̀. Ìwádìí jẹ́ ká mọ̀, àbọ̀wádìí sì fi yé wa wípé àgbà olóṣèlú òun ni olóyè Bode Thomas nígbà ayé rẹ̀. Ọdún 1918 ni wọ́n bí olóyè Bode Thomas. Orúkọ bàbá tó bí Bode Thomas ló ń jẹ́ John Thomas. A sì gbọ́ pé oníṣòwò tó láàmìlaka òun ni bàbá tó bí Bode Thomas. Nínú ìwádìí wa, àbọ̀wádìí jẹ́ ká mọ̀ wípé olóyè Bode Thomas ó kẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin ní law school tó wà ní ìlú London. Lára àwọn agbẹjọ́rò tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin ní ìlú London láti rí F.R.A. Williams àti Rẹ̀mí Fani-Káyọ̀dé tó jẹ́ bàbá tó bí ògbóǹtarìgì agbẹjọ́rò Fẹ̀mí Fani-Káyọ̀dé, tó túmọ̀ sí pé bàbá ni Rẹ̀mí Fani-Káyọ̀dé, ọmọ ni Fẹ́mi Fani-Káyọ̀dé, ṣùgbọ́n bàbá Fẹ́mi Fani-Káyọ̀dé ó ní a jọ kẹ́kọ̀ọ́ papọ̀ pẹ̀lú olóyè Bode Thomas tá à ń sọ nípa rẹ̀ yìí. A gbọ́ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ìyẹn F.R.A. Williams, Rẹ̀mí Fani-Káyọ̀dé àti olóyè Bode Thomas ó ní wọ́n jọ dá iléeṣẹ́ agbẹjọ́rò sílẹ̀ nílùú Èkó tó sì gbajúgbajà nígbà náà. Bode Thomas
a sọ fún yín pé ó gbó lẹ́nu, kò sì sí ẹni tí kò lè kò lójú, kò sí ẹni tí kò lè bá sọ̀rọ̀, kì í sì tijú ẹnì kankan láti gbéná wojú anybody. Mo máa ń sọ fún yín wípé ẹ̀kọ́ ṣe kókó, ẹ̀kọ́ ṣe pàtàkì torí pé ẹ̀kọ́ ní gbéni débi gíga. Ẹ̀kọ́ àti ìmọ̀ tí Bode Thomas ní ló jẹ́ kí wọ́n yàn án gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ Ọ̀yọ́ Divisional Council nígbà yẹn. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì kejì sì wà lára àwọn ìgbìmọ̀ nígbà yẹn, ìyẹn ìgbìmọ̀ tí wọ́n fi olóyè Bode Thomas tí wọ́n fi jẹ alága rẹ̀. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì kejì ó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀. Ìṣẹ̀lẹ̀ ńlá kan wá ṣẹlẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ tí olóyè Bode Thomas tó máa farahàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ tá à ń sọ yìí, ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 1953 ó ní ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ sọ yìí ló ṣẹlẹ̀. Gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ ni wọ́n ti jókòó tí wọ́n ń retí alága ìgbìmọ̀ kó dé kó wọlé kí ìpàdé ó sì bẹ̀rẹ̀. Àwọn kábíyèsí orí adé tí wọ́n jọmọ ìgbìmọ̀ náà ti wà ní ìkàlẹ̀ nínú àwọn ọba orí adé tí wọ́n wà níkàlẹ̀ tí wọ́n wà níjókòó tí wọ́n ń retí alága ìgbìmọ̀ kó dé. La ti rí ọba Aláàfin Ọ̀yọ́ Adéyẹmí kejì. Lẹ́yìn ọ̀pọ̀ ìṣẹ́jú tí wọ́n ti ń retí alága ìgbìmọ̀ kí ó wọlé kí ìpàdé kó lè bẹ̀rẹ̀, ìyẹn olóyè Bode Thomas àti àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ wọ́n bá wọlé. Bí olóyè Bode Thomas bó ṣe wọnú gbọ̀ngàn inú họ́ọ̀lù tí ìpàdé ti máa wáyé, ó ní gbogbo àwọn tí wọ́n wà ní ìkàlẹ̀ nínú gbọ̀ngàn ìpàdé ọ̀hún lọ́jọ́ náà ni wọ́n dìde sókè láti bu ọlá fún olóyè Bode Thomas gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀. Tó fi mọ́ àwọn kábíyèsí orí adé tó wà ní ìkàlẹ̀ lọ́jọ́ náà ló dìde fún olóyè Bode Thomas, àyàfi kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Adéyẹmí kejì nìkan ó ní kò dìde láti bu ọlá fún olóyè Bode Thomas. Gẹ́gẹ́ bí àbọ̀wádìí wa láti mọ ohun tí Aláàfin Adéyẹmí kejì tí ó fi dìde bu ọlá fún olóyè Bode Thomas tó jẹ́ alága ìgbìmọ̀. Àbọ̀wádìí jẹ́ ká mọ̀ wípé ó wà nínú àṣà àti ìṣe ìlú Ọ̀yọ́ wípé Aláàfin ò gbọdọ̀ dìde, ọba Aláàfin ò gbọdọ̀ dìde tàbí tẹ̀ fún ẹnì kankan, kódà tó fi mọ́ bàbá àti ìyá tó bí láti ọjọ́ tó bá ti gba adé gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n àìdìde tí Aláàfin ò dìde kí olóyè Bode Thomas jẹ́ ìyàlẹ́nu fún Bode Thomas, ó sì dàbí àrífín lójú rẹ̀. Ó fìbínú, ó pariwo mọ́ Aláàfin, ó sọ̀rọ̀ ìbínú sí kábíyèsí Ọba Adéyẹmí kejì. Ó ní ṣé Aláàfin ò ní ẹ̀kọ́ ni àbí kò mọ bí wọ́n ṣe àpọ́nlé aṣíwájú. Lára ohun tó tún jẹ́ kàyéfì nínú ìṣẹ̀lẹ̀ yìí ni wípé àbọ̀wádìí jẹ́ ká mọ̀ wípé olóyè Bode Thomas kò tíì ju ẹni ọdún 24 lọ, ìyẹn 34 years nígbà náà, tí kábíyèsí Aláàfin Ọba Adéyẹmí kejì sì ti ju ẹni 60 ọdún lọ, léyìí tó túmọ̀ sí pé ní ọjọ́ orí gan ọba kábíyèsí Aláàfin Adéyẹmí kejì ó ju olóyè Bode Thomas lọ lọ́jọ́ orí, ká má ti sọ ti ipò àti ti agbára tí ọba Aláàfin tó ní. Ọ̀rọ̀ tí Bode Thomas sọ sí Aláàfin pọ̀ púpọ̀, ó sì dùn kábíyèsí,
ó dùn kábíyèsí wọnú eegun pé àti gbọ́ wàrí fèrè. Kábíyèsí fi ìbínú náà sọ̀rọ̀ padà sí olóyè Bode Thomas. Ó ní ṣé èmi ló ń gbó mọ́ báwọn? Kí ni Bode Thomas kí ló tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Aláàfin sí? Bode bá bẹ̀rẹ̀ sí sọ àwọn gẹ̀ẹ́sì ńláńlá rabandẹrabandẹ sí Aláàfin, léyìí tí kábíyèsí tí wọ́n mọ ìtumọ̀ àwọn èdè gẹ̀ẹ́sì tí Bode Thomas ń sọ yìí. Kábíyèsí Aláàfin Adéyẹmí kejì wọ́n bá dìde, ó fìbínú sọ̀rọ̀. Kábíyèsí ní ó yá máa gbó lọ báwọn. Lójú ẹsẹ̀ ni Bode Thomas bẹ̀rẹ̀ sí gbó bí ajá o. Bode Thomas ó bẹ̀rẹ̀ sí gbó bí ajá, ó gbó láti àárọ̀ tílẹ̀ fi ṣú, tílẹ̀ ọjọ́ náà fi ṣú ni. Ó tún gbó títí ilẹ̀ ọjọ́ kejì tó tún fi mọ́. Ṣùgbọ́n ìyàlẹ́nu àti kàyéfì ló jẹ́ wípé ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ yìí ò ní olóyè Bode Thomas ló gbẹ̀mí mì o. Olóyè Bode Thomas ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún 1953. Bí ìtàn ìṣẹ̀lẹ̀ àárín olóyè Bode Thomas àti kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Adéyẹmí kejì bó ṣe lọ rèé, òun náà ni ẹ ti gbọ́ òun la ní ká mú wá fún yín, ká lè kẹ́kọ̀ọ́, ká lè máa fi ṣe òdiwọ̀n ayé wa. Mo sì nígbàgbọ́ wípé ẹ̀yin náà ó ti rí ẹ̀kọ́ kan tàbí méjì tàbí jù bẹ́ẹ̀ lọ dìmú nínú ìṣẹ̀lẹ̀ náà. Ẹ jẹ́ ká mọ àwọn ẹ̀kọ́ tí ẹ rí kọ́ nínú ìtàn yìí àti àwọn òye tó fi yé oníkálùkù. Ẹ fi èrò tiyín, kọ́mẹ̀ntì tiyín, ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè kọ́mẹ̀ntì. Á kà á sì lò yín lọ́gọ̀ ẹnu nínú àwọn fídíò wa míì. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.